Alhamdulillah wa salatu wa salam ala rasulillah ala alihi wa sahbihi wa sallim. Ọpẹ́ ni fọ́lọ́hun, ìkẹ́ Ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá Ànábì wa Muhammad, àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tó bá gbàgbọ́ tí dọjọ́ alkiyama. Èyí tá fẹ́ lára sọ òun náà ni lórí Salafi 1990 bí ẹ ṣe pé bó ṣe ṣe pé gbólóhùn Salafi 1990 àwa náà la ẹsẹ̀ wí bẹ́ẹ̀. Òṣì tí ń pè bẹ́ẹ̀ ní bí ọdún mélòó kan sísìn àgbọ́rí. So gẹ́gẹ́ bí ṣe pé Salafi 1990 náà òun náà ò jìnnà sí ìsìn nǹkan bí 34 years sísìn àbí. Àwọn tó sọ yí pé Salafi 1990 ní tí ń sọ ni nípa ìròrí àwọn fatiwa tó jáde látẹnu àwọn àfáà kan tí wọ́n máa ń dákọ wọn, especially wọ́n máa ń fi tì sí ọ̀dọ̀ àwọn tí wọ́n pè ní Madkhali. Àwọn fatiwa tí àwọn àfáà yẹn ṣe ní Saudi Arabia nípa àwọn ìṣẹ̀lẹ̀ 1990s lórí tí wọ́n pè ní Salafiya 1990s, ìròrí ìjókòó àwọn àfáà wọn gbogbo orí ojú láàrin 1990 sí 1993 lọ tó fi sarajọ. Ó sarajọ wọn lọmọ kéwú àwọn àfáà wa tó bá wà ń bẹ ní Saudi Arabia láwọn píríọ̀dù yẹn, àwọn mọ bó ṣe bẹ̀rẹ̀. Àwọn àfáà wa bíi Dr. Bilal Asra, àfáà wa Imran, Sheikh Imran Elia bámbámbám, Professor Alaro àbí wọ́n pọ̀ tí wọ́n jẹ́ àwọn àfáà wa tó ṣíjú wọn. Wọ́n mọ̀ túmọ̀ tí wọ́n ń pè ní Salafi 1990. Ẹni torí kó wí jáde nù wọn, torí kọ́kọ́ sọ jáde nù wọn pé àwọn Salafi 1990 gbogbo wọn náà wọ́n jọ mọ̀. Àtàwọn tí wọ́n ń pè ní Salafi 1990 gangan àná àmọ́ tí wọ́n mìíní pẹ̀lú Salafi kíni o 1990 yẹn ni pé àwọn ọ̀rọ̀ tuntun tó jáde lẹ́nu àwọn àfáà kan bíi Madkhali, Sheikh Rabi Madkhali, tí àwọn táwọn bẹ̀rẹ̀ sí máa sọ àwọn àfáà àgbààgbà ní Saudi Arabia ló ń bí díà. Àwọn nǹkan táwọn èèyàn tó ṣáájú tí wọn ò pè ní bídíà tẹ́lẹ̀, àbáwọn ọ̀rọ̀ tí wọn ò sọ jáde tẹ́lẹ̀, àwọn fatiwa tí wọn ò ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, irú àwọn àfáà yẹn ń ṣe. Èmi rántí wípé around 1990 yẹn orí pa Salafiya kankan yìí ó wà láwọn yunifásitì wa náà. Àwọn tí wọ́n bá ń rí tí àwọn kà àbí wọ́n ń rí ọ̀rọ̀ wọn gbọ́ nínú àwọn student láwọn yunifásitì wa, òun làwọn Salafi fẹ́ pẹ̀lú àwọn ní Salafi nù student ní Nàìjíríà tí wọ́n ń gbà àwọn ọ̀rọ̀ kan tí wọ́n ń tako àwọn brothers táwọn náà ń pèpè sí sunna àmọ́ wọ́n tó ń pèpè sí haraka islamiyya, ìyẹn ni pé iṣẹ́ Islam. So around the 1990 yẹn ń pa pé nílùú Ìwó ń gbà wọn àwa dìde ní jàmá tààwùnù láti rìvọ́ọ̀mù MSSN. So tààwùnù dìde 1994, àwa ń gbúrò Salafiyya oríṣi méjì láti bí 1990 yẹn. À ń gbúrò èmi gángan mo darí ìjókòó Salafiyya tí mo dá ìjókòó kan lẹ̀ tó àpẹẹrẹ Majlisu Sharia ká tó dá tààwùnù lẹ̀. Àwọn tíra tí ń dé láti Saudi Arabia àtàwọn àfáà wa tí ń dé lè mí ń listen sí. Bí ó lè tẹ̀ kàn ní pé ìgbà táwa fẹ́ kọ́ tiwa àwọn àfáà wa tí ń dé láti Saudi Arabia àti àwọn tíra tá à ń rí kà, Ọlọ́run ní kí ó jẹ́ àwọn oníwàsàtíyà Salafiyya wàsàtíyà tọ́lá àwọn àfáà wa wọ́n nímọ̀ tẹ́lẹ̀ kan tó lọ Saudi. So àwọn ọ̀bọ̀ sọ́wọ́ oníkankan àwọn náà fẹ́ bọ́ sọ́wọ́ kankan díẹ̀ ṣùgbọ́n Ọlọ́run yọ wá. Ọdún méjì tí àwa fi rọrùn Salafiyya yẹn ó jẹ́ ká mọ̀ yìí pé Salafiyya méjì ló wà, Salafiyya àwọn àfọ onímọ̀ àti Salafiyya taqlidiyya àbí kankan. So lẹ́yìn adáta àwọn lẹ̀, lẹ́yìn ìgbà tá adáta àwọn lẹ̀, a fẹ́ kí gbogbo àwọn ọmọ mùsùlùmí kọ́ ọmọ lò jáàbù school, ìyẹn wá jẹ́ ká tójú bọ school.
ká báwọn ọmọ yẹn sọ̀rọ̀ pé ìjáàbù afẹ́ pariwo rẹ̀ pé à ń fẹ́ ìjáàbù káwọn ọmọ wọn máa lo ìjáàbù ní skul tó gbogbo Òwò nígbà yẹn àti gbogbo Ọ̀ṣun àti ilẹ̀ Yorùbá gan kò síbi nǹkan tí wọ́n ti halal káwọn ọmọ máa lo ìjáàbù. àwọn adẹ́fẹ́ ṣiṣẹ́ yẹn ó wá jẹ́ ká tójú bọ àwọn skul bẹ́ẹ̀ náà la ń ṣiṣẹ́ dé àwọn yunifásitì poli nǹkankan àmọ́ sẹ́ẹ̀ wá jù lórí Ìwó àtàgbègbè rẹ̀ Ọ̀ṣun state ipe bó ní ìjáàbù ó sì kíni yóò sì jí èyí tá wá start láti Ìwó yẹn ó mú kárí tí wọ́n ń pè ní MSSN pé MSSN bẹ̀bẹ̀ ní píríọ̀dù tàwa àwọn ọba ní skul kankan èyí ò lẹ́yìn 1994 tàdá tá àwọn ńlẹ̀ ni o gbogbo nǹkan tí mo wí bíi 1995 96 so a gbìyànjú a reform MSS gbogbo school gbogbo secondary school torí pé a fẹ́ dá tààwùnù lẹ́nu school tààwùnù ti wà ó ti láwọn àjókòó oríṣiríṣi bẹ́ẹ̀ tí iṣẹ́ tá a fẹ́ ṣe àwọn ọmọ aláfẹ́ kan gbàgbọ́ yé ìjáàbù ká lè request fún ìjáàbù yẹn ẹ jẹ́ akọ́ ló bí ọdún kan àbí méjì ká fi kọ́kọ́ bá àwọn ọmọ yẹn sọ̀rọ̀ káwọn ọmọ yẹn ó ti strong ṣùgbọ́n inú tó lè ràn á lọ́jù ní pé MSS wọn ò ṣe mọ́ kán máa ṣe so ìjọ tá a fẹ́ jàjàun àtàwọn àtàwùnù níta àti àwọn MSS nínú school àjọ dìde sọ̀rọ̀ ìjáàbù ẹgbẹ́ ní sìn so MSS tá a jí ń gbà náà wà náà la jí torí wọn ṣe kankan mọ́ central branch ló wà ìtàwọn Alhaji Fatai Tella tí wọ́n ń darí àmọ́ àwọn àgbàlagbà ni wọ́n padà ní class pẹ̀lú àwọn ọmọ kéékèèké pé kò yẹ kẹ́yìn àgbàlagbà máa ṣe MSS pé àwọn làwọn ní wọ́n padà bá wọn jà pé kí wọ́n kú òun bẹ́ẹ̀ àwọn ni wọ́n sì ń jẹ́ MSS ọmọ ẹ̀jẹ̀ MSS nígbà wọn àwọn náà ló tún ṣẹ́kù nígbà táwọn sọ yìí so agbìyànjú àjì ibẹ̀ wá láti gbòòrò Sàlàfíà kàkàkà tí wọ́n padà pẹ̀lú ọkọ̀ 1990 yìí wọ́n ti bẹ̀rẹ̀ láti bí 1990 yẹn náà ẹ̀rí pé wọ́n sọ pé láàrin 1990 sí 1993 wọ́n dálẹ̀ àwa dátà ń lẹ̀ 1994 àwa aṣalábàpàdé wọn bí 1995 sí 1996 ibi tí wọ́n wà tí wọ́n ti dé base gangan àwọn university especially ilé Ifẹ̀ ńbẹ̀ university Ifẹ̀ ńbẹ̀ yẹn àti UI àwọn kéékèèké díẹ̀ ní Unilag ẹ máa gbọ́ ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin tí mo fẹ́ dákọ̀ yìí ó lè mí mọ̀mọ́ wọn bí sìn tí wọ́n bá ní kéèmí ọ̀sọ̀ tí wọ́n pè ní 1990 ìwọ́n sọ pé ìròyìn mẹ́rin wọ́n máa ń ní ìròyìn alákọ̀ọ́kọ́ òun náà ní wípé àwọn àgbà àfà ẹnu wọn rùn ni o àfà tí wọ́n bá recognize nìkan ní àfà lọ́dọ̀ wọn gbogbo àwọn àfà yòókù wọn fẹ́ gbọ́ ó di mélòó wọ́n máa jà rọ́hà al-ulama wọ́n máa ń tanú bá àwọn àgbààgbà àfà àti tí ń kọ tírà o àti tí ń ṣe wáàsí o kàtó à ń bèèrè àwọn àfà wa nílẹ̀ káàró òjèrè ń bí kódà àwọn àfà alùsùnà náà máa ń ta sí jù wọ́n tó láwọn ò sí súnà àkọ́nù ìròyìn wọn nù ìròyìn ẹlẹ́ẹ̀kejì wọ́n máa ń kọlu tí wọ́n pè ní Islamic movement especially Ikhwan Muslimin wọ́n múra sí Ikhwan àti gbogbo ẹni ó bá jọ Ikhwan níròrí ẹlẹ́ẹ̀kẹta ìpèyàn ní kèfèrí ò jẹ́nà sẹ́nu wọn ìpèyàn ní kèfèrí kò sí kíni kò jẹ́nà sẹ́nu wọn wọ́n á máa ń lé níbi ìpèyàn ní kèfèrí yẹn àwọn ni wọ́n máa rí gbogbo nǹkan sí bídíà ìjàmá kan ọmọ ọjọ́ kọ bídíà ni wọ́n padà pẹ́ MSS gangan ní bídíà inú MSS wọ́n sì jáde so marhala MSS ìgbà tí wọ́n dá MSS sílẹ̀ ẹ̀ lè pẹ́ MSS lálùsúnà torí wọ́n máa ń kọrin wọ́n máa ń jó ọlọ́fà ń bọ̀ ya súnà dénú MSS súnà tó dénú MSS ti di bí around 1990 táwọn wí yìí súnà yẹn gangan làwọn ẹ wá dé náà ń takò pé MSS kẹtún sá alùsúnà pé àwọn ní alùsúnà àwọn ní sálàfí wọ́n fi sàlàfíà anti súnà ẹ̀sìgẹ́ nìsín àwọn tó wò di súnà MSS nígbà yẹn wọn náà làwọn brothers wà ní Islamic movement ó sábà máa ń jẹ́ bí TMC ẹ̀sìgẹ́ nìsín àbáwọn míì tó pé wọn gba ọ̀nà TMC wá tó pé àwọn náà mọ̀ nípa ìròrí díẹ̀ nípa ìròrí Ikhwan Muslimin
but àwọn brọ́dà táwa mọ̀ tí àwọn sálàfì ń takò alùsùnà náà làwọn náà wọ́n kàn fèsì nítorí wọ́n fẹ́ ṣiṣẹ́ Islam wọ́n fẹ́ kí reformation ṣẹlẹ̀ sí ọ̀dọ́ mùsùlùmí kí wọ́n lágbọ̀ọ́yé òun ni wọ́n fi sálábà pé de ìròrí Ikhwan Mùsùlùmí ìròrí Ikhwan Mùsùlùmí ó kárí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú yẹn látara kíka àwọn àwé olóyìnbó níta tó lè rí ni àwọn tó fẹ́ ṣe revolution ti Iran ìròrí ó sì súnmọ́ súnà ẹgbẹ́ ìsìn ara wa lágbo súnà ni téèyàn bá lè join rẹ̀ yìí ò ní di síà téèyàn bá lè join rẹ̀ kò lè pẹ́ tí ó fi lè ó easy fún tọ̀ láti di síà nítorí pé wọ́n fẹ́ ṣe reformation wọ́n fẹ́ ṣe jihad wọ́n fẹ́ ṣe haraka wọ́n fẹ́ ṣe Islam bẹ́ẹ̀ téèyàn bá join ìròrí àwọn Ikhwan èèyàn ò ní di síà ẹgbẹ́ ìsìn so káwọn yẹn wá tó dé gbogbo àwọn brọ́dà tá àwọn èèyàn ti ń pè ní súnà pé MSS tá a mọ̀ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé wọ́n á lẹ́kọ̀ọ́ tọ́pọ̀ nípa súnà bẹ̀rẹ̀ tàbí wọ́n á lẹ́kọ̀ọ́ tọ́pọ̀ nípa haraka movement Islamic work again káwọn kan wá dé tán ti ń gbélé fún wọn high lẹ́yìn kan wá dé tán ní wòtò ní súnà náà ìgbà tán fẹ́ tako àwọn brọ́dà tá a mọ̀ pé àwọn ni wọ́n jẹ́ kí súnà dé inú MSS yìí ìgbà tán fẹ́ tako wọ́n lọ wo àwọn àṣìṣe kan ní à ń tẹnu mọ́ wọ́n bẹ̀rẹ̀ àwọn brọ́dà àwọn míì tó pé bóyá ìbojú ni àṣìṣe rẹ̀ ìbojú lásán so wọ́n á máa lẹ́ torí ìbojú nígbà àwọn wò pé àwọn brọ́dà yẹn gan àwọn gan ọ̀tá kò bojú àwọn bòmíì wọn ọ̀tá kò bojú irú ẹ̀gbọ́n tèmi kan bẹ Dr. Ibrahim ó ní àmìrù UI àmìrù MSSN UI ìjà yẹn gbóná débi pé brọ́dà yẹn wọ́n nà wọ́n kan lápá wọ́n na àwọn tí wọ́n na brọ́dà mi lẹ́nà kan lápá àmìrù MSS nígbà náà ìjà yẹn gbóná láàrin ara wọn bẹ́ẹ̀ tí kí ló bí ìjà náà tẹ́ bá rí láàrin àwọn sòkò tó fẹ́ náà ni títọ́ka sí pé àwọn tẹ́ ń bá jà iná alùsùnà làwọn náà báyìí torí kankan àbí long sí kíni madrasa Ikhwan haraka islamiyya ẹgẹ́ nìṣẹ́ so ìkejì àwọn ò rí jama MSS bí sí bídíà àwọn ti bí ní MSS pé bídíà ni pé kọ̀yẹ́ kọ́ máa jókòó MSS so gbogbo àwọn jama yòókù náà bí TMC tààwùnù bídíà ni àwọn yẹn ti wà ńgbà tí TMC ń jókòó náà ń kọlu ọkọ rẹ̀ iṣẹ́ TMC ti bẹ̀rẹ̀ kan tó máa jókòó ẹ̀jẹ̀ ní ṣe à ń jẹ́ ọkọ̀ ní 1994 yẹn náà bẹ̀rẹ̀ sí máa jókòó torí wọ́n pè mí sí ìdánilẹ́kọ̀ọ́ wọn rí tí mo bá ń handle tawhid mo tó bá ń handle topic mi náà ẹ̀jẹ̀ ní ṣe so nígbà yẹn wọ́n máa jẹ́ jàmá lásán wọn kì í ló kọ́ pẹ̀tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn inú yunifásitì ni wọ́n wà so àwọn máa ń wò pé ibo làwọn òròyìn tí wà òròyìn ẹ̀ sáadà lébúyà ló ti wá ẹ̀jẹ̀ ní ṣe ó sì strange lọ́dọ̀ tiwa ó ti múlẹ̀ dáadáa lọ́dọ̀ tiwọn ní Saudi Arabia tí wọ́n ti mọ lẹ́kùnrin rẹ̀ ṣùgbọ́n àwọn díẹ̀ tó dé ọ̀dọ̀ wọn láwọn student ń bí wọ́n fi kọlu iṣẹ́ tí ń bẹ ńlẹ̀ ni kí ni ìṣòro tó wá ṣẹlẹ̀ ìṣòro tó ṣẹlẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ brọ́dà tó yẹ pé kò wọ́n máa jiyàn láàrin ara wọn ká máa ríra wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá wọn fún ni nítorí ìjà yẹn àwọn brọ́dà míì gan wọn ò balance mọ́ dìísìn brọ́dà míì tó yẹ pé ó yẹ kára rẹ̀ ó balẹ̀ ó ẹ̀sẹ̀ di súnà nú MSS ni yunifásitì ló ti di súnà wọ́n dẹ̀ tó fi súnà tó burú ju súnà tiẹ̀ lọ wọ́n fi lé kóònù súnà tẹ́ ẹ lómi ò ṣe súnà mà wọ́n mọ brọ́dà tó pé tó bá wá sí wòǹgbà yẹn pé àwọn wá láti yunifásitì wọ́n wá ṣàbẹ̀wò àwọn MSS táwọn jẹ́ bíi ti local government area council against táwọn wá láti ibi táwọn ti wá tán bá dé àwọn brọ́dà yẹn ṣòkòtò ètò ilẹ̀ wọn á nírùngbọ̀n inú wa máa ń dùn pé alhamdulilayi àwọn ọmọ tẹ́ tó wà ní school tó ń lo súnà àwọn brọ́dà takò sálàfí wọn kọlù wọn tí wọ́n ní intellomi fi di obidi àlọ́dọ̀ wọn ni pé ó sì wà ní MSS sọ pé ó kọ tẹ́ MSS ń jẹ́ yẹn gangan ẹgbẹ́ ẹ̀sẹ̀ bídíà ni ẹgbẹ́ ẹ̀sẹ̀ mo mọ̀ nínú àwọn brọ́dà tó pé ìjà tó ṣẹlẹ̀ yẹn bí kásá máa ṣàtakò ojú àwọn ẹ̀ ní lọ ní tó jójúlówó gangan tá a fẹ́ ṣe ẹ̀ ṣe mọ́ ìjiyàn ẹ̀sìn lọ́wọ́ àlè kàkàkà ọ̀n bẹ̀rẹ̀ àwọn brọ́dà tó pé lónìí tí mo sọ yìí àti súnà o àti gbà òkú ṣe kankan mọ́ kódà mọ́ ọmọ ẹni tó yẹ pé àmẹ́rù ni nígbà tẹ́mi ń wé àmẹ́rù ni tí òun gbà wà ń bẹ lónìí tẹ́ ẹ bá rí gbogbo bí o ti ha gbogbo ṣòkòtò ọlọ́ọ̀kọ̀ ó ti lọlẹ̀ gbogbo súnà kákùsẹ̀ mọ́ ọwọ́ àhẹ́ẹ̀tì àti súnà simple súnà o àti sàlàfíà 1990 o ẹni tí ń súnà ó hẹ́ẹ̀tì ẹ̀ ìran lásán nìkan lọ́lọ́run ò tí gbà lọ́wọ́ ẹlòmí kódà ẹlòmí ń bẹ tó pé àmọ́ ìran gan ti bọ́ torí àwọn píríọ̀dù yẹn kì í ṣe píríọ̀dù yẹn kọ́ yóò jẹ́ pé èèyàn jíjà
lórí ọ̀rọ̀ àwọn fatawa àbí àwọn ọ̀rọ̀ fòró àwọn ẹ̀ka ẹ̀sìn tí èso ojúlówó ẹ̀sìn ẹgẹ́ ẹ̀sìn kò yẹ kó jẹ́ pé gbà yẹn káwọn ọmọ yẹn máa lé sí sùúrù kaba nǹkan jẹ́ pé ìyẹn ní àjẹ́ problem wọn bẹ́ẹ̀ tí wọ́n da problem yẹn ṣe lágbada ọmọ mi ò wà mọ bí ó ṣe yà kọ́lá ẹlòmíì gan wà tó pé nígbà táìmù yẹn ó kò nu súnà tó simple ọ lọ síbi sàlàfíà 1990 àwọn alákatá tí wọ́n ń bìdíaláìsì àwọn àáfàá gbogbo nǹkan ẹlòmíì wà bẹ̀ tó pé ọlọ́ọ̀bẹ̀ ìgbà tó lọ́ọ̀bẹ̀ tí ò pé rẹ̀ kọ̀bá lé wọn mu kọ̀bá wùjọ mu wọ́n ti sọ di ọ̀tá gbogbo èèyàn lẹ́yìn ọ̀rẹ́ yìí ó gán padà dọ̀tá ara rẹ̀ òun gán padà di ọ̀tá ẹ̀sìn tó pé àti sálábì àti gbá kò tí òun gán òṣè kankan mọ́. MSS láti yọrí láwọn píríọ̀dù yẹn ẹnu wọn máa ń kó wọ́n ti tó láti kojú àwọn ṣòro tí wọ́n bá ń bẹ yunifásitì ṣùgbọ́n látara àwọn ọmọ oníkàkàkàkàkà yìí wọ́n break MSS ẹ̀yẹ́wọ́ MSS ti ń bẹ ní OAU wọ́n bá yí ẹ̀jẹ̀ pátá ni kí ẹ gbọ́ wọn fàyè gba súnà ní OAU bet sáráfì kankan de ó le kò tí condemn ó kọ MSS gbẹ̀ngbọ̀n ya sáráfì kan dé ó condemn ó kọ ẹgẹ́ ní sè ìtọ́ condemn ó kọ kò tí ẹ̀ wá mọ́ ìbí gan ọ̀wá sùkú gan mọ́ ó tún condemn sùkú gan káyìn pé kò tó dáa kéèyàn tó máa lọ sùkú ẹ̀mẹ́yà àwọn ọmọ nẹ́ẹ̀sì fatuwa fún pé bọ́n ṣe lọ sùkú wọn àràmù ni kódà ẹlòmíì pé nkúfúrú tí wọ́n gbé irú yíṣu yẹn á bá wa ṣé gbogbo àwọn píríọ̀dù tàwí àwọn ọmọ tàwa náà ń wọ yunifásitì àmọ́ tí wọ́n ń kó ṣe hàn lórí tẹ̀ pé tí wọ́n ti kó ṣe hàn lórí àwọn dá padà fún sáà sí ọ̀rọ̀ akéwì díẹ̀ ya tó jọ máa fà àwọn àfà ọ̀rọ̀ kìrìkà àwa tó jẹ sáláfì làwa náà hàn gbogbo sáláfì tí wọ́n ń ṣe yìí àwa ti náà ti ṣe irú ẹ̀ nígbà pé ìmọ̀ ni tí a jẹ máa kàtíà á sì tún béèrè lọ́wọ́ àfà tó wájú àlọ́ ẹgbọ́n mi sì ìyẹn jẹ́ káwọn ọmọ bí tọ́ mọ àwọn ọ̀wọ́gbó bí wọ́n ṣe kí ni báwọn kan ṣe ń wọgbó nítorí jẹ́ kọ́kọ́lọpọ̀ wọgbó náà ni pé wọ́n á ní ìpìlẹ̀ ẹ̀tọ́ lọ títí iye ẹ̀mọ̀ ìpìlẹ̀ tí a ní ìpìlẹ̀ bíi mẹ́ta ni ṣẹ́ka bá kí ló bẹ̀rẹ̀ súnà lọ́dọ̀ tí a súnà tó sì nọ́mà ni súnà tí wọ́n béèrè kíkílẹ̀ rí ni kí ṣe súnà tẹ̀kìlídì lásán ṣẹ́ka bá kí ló bẹ̀rẹ̀ rẹ̀ ìpìlẹ̀ kan nù ìpìlẹ̀ lẹ́ẹ̀kejì gbogbo àwọn ọmọ tí bàbá wa kíkọ́ ní kéwú wọ́n lọ ọ̀pọ̀lọpọ̀ lọ Saudi Arabia irú àwọn Dr. Sirajudeen Al-Asra Dr. Ibrahim Al-Marhum kọlọ̀bá ní àkọ́bí bàbá Sheikh Abubakar Muhammad kọlọ̀bá ní fọ̀rún kẹwọn Dr. Daoud Dr. Abdulaziz Abubakar Muhammad Daoud Abubakar Muhammad tí wàá dórí àwọn bàbá Wasir àwọn súnà ìyún àwọn sàlàfíà ìyún ìlmíyà ni ti mọ ní ìyẹn lọ́jọ́ pé gbogbo bí wọ́n ṣe ń ṣe káàkiri gbòòlù àwọn kàkàkà ń bẹ lẹ́dẹ̀ wọ́n ń bẹ lọ́ṣogbo wọ́n ń bẹ ní Ìbàdàn wọ́n ń bẹ lẹ́kọ̀ọ́ káàkiri Ìwó ló ti simple jù ta ló ń tọ̀hún níwò tó pé ara ẹ̀ ní Sàláfì 1990 gbọ́ wà ìmọ̀ ti lù pa gbogbo wa àwa ní bẹ́ẹ̀sì àkọ́kọ́ wa náà ní Sheikh Abubakar bẹ́ẹ̀sì kejì àwọn àfáà wa tó jáde gbogbo àwa tá a dìde náà ta bẹ̀rẹ̀ iṣẹ́ dáwà tá a jama'a bayna as-salafiyya wal haraka bayna as-salafiyya al-ilmiyya wal haraka al-islamiyya àwa jama'a bayna rẹ̀ àti express dábàá rí Nàìjíríà pé express yìí Nàìjíríà lọ bá mu ìsọ̀rọ̀ haraka tó léyìí kì í sọ̀rọ̀ sàlàfíà gan experience Nàìjíríà ni ẹgbẹ́ ní sè nǹkan mẹ́ta tí ń jí àwa nù ntọ́ jẹ́ kí kàkà ká ọmọ wọ̀ọ̀rọ̀ tí a ní pé ọmọ àwọn àfáà làwà tàlàmíìzù lè ulama wo as-salafiyya al-wasatiyya al-ilmiyya àwọn oníwọ̀n tó wọ́n sí wọ́n bá ní kẹ́ Dr. Buwaib rahimahullah kọ́nà bá ní kẹ́ wọn àwọn àfáà wa nù gbogbo àwọn ọmọ Sheikh Abubakar Muhammad pátá ló belong sí sàlàfíà ilmiya gbogbo wọn náà ló ṣojú wọn gbogbo àwọn sàlàfíà 1990 yìí ṣùgbọ́n ọmọ alápọ̀nlé ọmọ tó nípìlẹ̀ nìyẹn kan tó kù ńlé ìmọ̀ ti wà kan tó kù ńlé wọ́n wá dọ̀hùn sẹ́nìkan wà fìmọ̀ dà á láàmú bí tẹ́rù Dr. Asra lè yóò fìmọ̀ dà á láàmú bẹ̀tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń bẹ nínú àwọn tẹ́lẹ̀ tí wọ́n sì kankan wọn à nípìlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà àwọn tó dọ̀hùn náà wọn tó rí nǹkan tuntun wọn kálukú náà ń bọ̀ pẹ̀lú tuntun kò agbo tí sì ń bọ̀ kò sí súnà ń bẹ tẹ́lẹ̀ ẹ̀dùkẹ́ nìsí àwọn ọmọ kéékèèké tẹ́lẹ̀ ṣẹ̀fẹ̀ máa jí sínú súnà àwa ti jí sínú súnà 1 a tún jí sínú súnà part 2 kó tó a di pé ìwà gbédáwà tí ìdè ṣe wá fẹ́ ju alójú ìtẹ́ ẹ̀fẹ́ máa mú lákòójú ẹnìṣẹ́ ọ̀rọ̀ táwọn afa sọ tó wá pín sí mẹ́ta àwọn afa àtàwa wọ́n sọ fún wa pé ọ̀nà mẹ́ta ni o àwọn afa kan sọ báyìí lórí ọ̀rọ̀ fọ́tò wọ́n jẹ́ àmọ́ gbogbo táwọn afa sọ ń bẹ wọ́n sì fi alẹ̀ pé kámú tó bá sí kíni tó bá ti àlọ́run sẹ́yìn pé irú ìlú bẹ́ẹ̀
tó yẹ pé wọ́n sọ gbogbo táwọn àfa pín sí ẹ̀ní rí àtakò ẹ̀sìn tó lọ títí tí a bá rí ọmọ ìyá kan tó ń lọ báyìí àwọn àfa àti joyè pé àwọn náà sì tún kànú tẹ́ra pé báyìí ni bẹ́ẹ̀ táwọn ti bí tẹ́ ń pè ní sàlàfíà 1990 yẹn ẹyọ kan wọ́n mú bẹ́ẹ̀ bí tó ní wọ́n wò tó le torí wọ́n fẹ́ kọlu ẹnìkan ni wọ́n fẹ́ ṣe yàtọ̀ wọ́n fẹ́ sọ pé àwọn yàtọ̀ sí kíni o ará yòókù sẹ́ni ibi tí mo ti ń sọ̀rọ̀ yìí ó pàtàkì kí wọ́n jẹ́ káwọn èèyàn mọ̀ n tó sojú tàwa nu experience tàwa nu and then mo lo ọdún 5 mo fi ṣe dáwà kan lábẹ́ ọkọ̀ jama rọ́fù jẹ̀míyàtò rọ́fù ìdí lẹ́yìn náà mo bọ́ sí sàlàfíà fún ọdún 2 àtààbọ̀ lábẹ́ ọkọ̀ mọ́júlísù sẹ̀ríà àwọn mẹ́ńtọ̀ tèmi níbi rẹ̀ bàbá wa Sheikh Abaki bẹ̀rẹ̀ látòrí wọn lẹ́yìn náà àwọn àfáà wa tán kọ́ wa ní kí gbogbo wọn Saudi Arabia wọn ti jáde àwọn mẹ́ńtọ̀ wa níbi sàlàfíà tí a nù so láti wá bọ́ sí araka àwọn àfáà wa náà ni àtàwọn tẹ́ra tá ń ka àtàwọn kàtà ń rí bẹ́ẹ̀ a fi sàlàfíà lẹ̀ èyí tí ọba takò kìtàbà ti súnà tàbá bá pàdé inú araka àkómọ́ra wọn ẹgẹ́ ní sè so nípa bẹ́ẹ̀ lókè nílùú wo ulamawu ti ń bẹ́ ń wò tó bá jẹ́ ulamawu súnà wọn ni búrú ìkwán ẹ̀lẹ́rí ẹ̀nà kan tí ń bú ìkwán ó lè mọ́ jẹ́ ìkwán láwọn afáwa yẹn wọ́n lè mọ́ jẹ́ ìkwán ìtọ́wá sì jókòó ìkwán náà tó wà lára ìkwán náà sàlàfíà rẹ̀ yóò wà lára rẹ̀ so dáàbò lọ́pẹ́ àwọn ọ̀dẹ̀ tí ń bú ìkwán yẹn ẹgẹ́ ní sẹ́ ibo lójú kan náà ni wọ́n mọ́dásà táwọn ti jáde mọ́dásà tí wọ́n ti mọ́ bú ìkwán ni bẹ̀tẹ̀ àwọn afá àti tàwa gbogbo mọ́dásà ló ṣe kíni ló yé wọn mọ́dásà ìkwán yé wọn mọ́dásà wọn lẹ́mìí ọ̀tẹ̀ wọn fẹ́ dé kí wọ́n á sọ pé kákó sábí àwọn kákó lọ́dọ̀ àwọn tá a bá wà lọ́dọ̀ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí gbogbo àwọn nǹkan yẹn òjòrò ọmọ Yorùbá bu sí agabagebe mọ̀náfìkì inú ìfẹ́ inú ọwà nù ń tọ́ sápamọ́ sábẹ́ ẹ̀ ń tẹ́ pè ní 1990 sàlàfíà 1990 ìfẹ́ inú ọ̀tẹ̀ àìfẹ́ gbàfẹ́ nìkan kéèyàn náà fẹ́ ṣe tiẹ̀ èmi náà gbọ́dọ̀ lọ́mọ tèmi náà ẹ jẹ́ wọn kankan tí ń fi yàtọ̀ wọ́n wà lọ mú ẹyọ kan wọ́n wà sọ fáwọn ọmọ kí wọ́n àti wọn máa ń gbọ́ wọn pé èyí ni àwọn yòókù bídíà ni ẹgẹ́ nìsín bẹ̀tẹ̀ àwọn afáàtọ̀ kọ́ wa wọ́n sọ fún wa gbogbo táwọn afáà sọ àwọn àmọ́ ìdájọ́ fọ́tò tipẹ́tipẹ́ àwọn afáà ti ṣàlàyé fún wa tipẹ́tipẹ́ pé ọ̀n bẹ̀rù àwọn afáàtọ̀ pé fọ́tò yìí ó kọ̀ dẹ́ ẹ̀mọ́ ẹ̀ ó sì ń bẹ́nu wọn tó sọ pé òṣè tó burú ń bẹ̀ ẹgẹ́ nìsín àmọ́ èyí òun náà ni kódà èrè àti tá a bá fọwọ́ sí kíni tá a fọwọ́ yà àwọn àti mọ̀ tipẹ́tipẹ́ a sì rí tí a kà lé lórí ẹ̀rí sì ń bẹ ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí tó tọ́ bá dé nìsí tó bá ń jiyàn rẹ̀ irú gbogbo wàhálà ń bẹ ṣé fàdé sí ẹ̀ lè rí níwò ta ló ń tàn gbogbo bó ṣe sọ pé àwọn ní problem àwọn lájàmọ́ bí ìwò kan kí sípẹ̀ lè rí lájàmọ́ ń wò but alifikratu sa'ida ntí majority belong sí sàlàfíà wàsàtíyà ni majority ara ìwò tó bá sì ń ṣe súnà kò lè gẹ́sì Juan ó lè mẹ́jẹ Juan kò lè gẹ́sì Juan ǹjẹ́ ó rí ni pé ntọ́ bá da lára Juan marhaban ètí a bá rò pé kọ̀ da kọ̀ tọ́ka sí ká bú wọn ò ní ṣe ni but àwọn ìlú yòókù wọ́n kálukú fẹ́ máa já ọmọ ìjọ kókó sábẹ́ ara rẹ̀ àwọn afáàtàwa wọ́n à sọ tẹ̀ bàbá wọn tọ́jú bàbá tó dá súnà lẹ́tí Sheikh Abaki wọn ò takò ẹgbẹ́ ìgbà tí wọ́n dé ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tó pé àwọn àfáàwà ìmú wa tó yàtọ̀ sí tí bàbá Sheikh Abaki ń ṣe tí wọ́n pẹ̀lú ìwà àrẹ̀lẹ̀ àti làákàyè ìfarabalẹ̀ àtàìlẹ́mìí pé mo fẹ́ ṣe tèmi lọ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n sọ fún bàbá wa Sheikh Abaki bàbá tó ń gbà kọ́dà wọn tó kéde bàbá kọ̀ọ̀rẹ́ ti àwọn nǹkan mìíràn pé bàbá wọn ọ̀tọ̀ ní bí wọ́n ṣe sọ fún atẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n dẹ̀ ń kọ̀ọ̀rẹ́ tẹ̀ kí ló dé ọ̀nà tí wọ́n gbàgbé súnà wá kì í sọ ọ̀nà àtakò kì í sọ ọ̀nà pé èmi náà fẹ́ di nǹkan kan ibáwọn náà wà á rè lónìí gbogbo wọn bẹ́ẹ̀ ṣe rí wọn náà ń bára wọn sí. and the possibility kí wọ́n takora wọn wà ní tí wọ́n fi takora wọn táwọn míì fi takora wọn láwọn àgbòrò táwọn ń rí láwọn ìlú míì táwọn ń rí kò possible níwò kí ló dé ọ̀nà táwọn àfa àtàwọn gbà sí kíni. mo ń sọrú eléyìí wípé mo rí wípé tí n bá fẹ́ dá sí ọ̀rọ̀ sàlàfíà 1990 kí n sọrú eléyìí ó lè help ọ̀rọ̀ táwọn tí wọ́n ṣáájú mi máa sọ̀rọ̀ àti
igun kìíní àti igun kejì ó lè help kálukú kó lè ṣe kíni kó lè ronú sí i. òun ló jẹ́ káwa níta àwọnù káwa rí nǹkan tó pọ̀ sí i. òun ló jẹ́ kí ìlú Ìwó kí agbára ẹ̀sìn bẹ̀rẹ̀ sí kíni kó le. wàláhì agbára ìlú Ìwó tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn alùsùnà bèlètàṣe sálàfí wọn ò dé ààfin rí. àwọn Súfì ni wọ́n ní ààfin ní wọ́n bọ́ bá ṣe. gbogbo ìgbà tí bàbá wa bẹ̀rẹ̀ súnà tiẹ̀ láti 1955 Sheikh Abaki Muhammad wọn ò bá ààfin ṣe. wọ́n pèpè sí súnà tiẹ̀ lọ́tọ̀ ni wọn ò sì rí àfífín. so nítorí pé ọ̀nà tí bàbá wa gbé kalẹ̀ òun náà ni pé ká má máa gbógun ti mùsùlùmí. bàbá fẹ́ràn mùsùlùmí wọ́n dẹ̀ try àti kó lójú ayé wọ́n try àti kó gbọ́ àwọn alálàáfáà jọ papọ̀ dẹ́sà pé ìlànà wọn yàtọ̀ ìlànà Súfì yàtọ̀ sí ti súnà tí bàbá sí kíni tó gbé lọ́wọ́. ṣùgbọ́n máa dá líka náà wọ́n sì ń kó gbogbo wọn mọ́ra. ara irú dáwà báyìí náà ló mú kí Sheikh Abaki jẹ́ ọ̀rẹ́ bàbá wa Sheikh Adam Al-Ilori àti gbogbo àwọn àfáà. wọ́n try àti máa kó gbogbo èèyàn pé ká wà lójú kan náà. ibẹ̀ làwa náà wàá bá nígbà táwa náà dé àwọn náà try pé níta náà bá ṣe tá a fi kóra wa mọ́ra. so ní ìgbà tí sàlàfíà kàkàkàkà dé ní òjò ráyè torí ìwà tó ń bẹ lára gbogbo wa ni pé kódà kó ṣe pé ìyàtọ̀ ń bẹ láàrin àáfàá sáàfàá kò tọ́ka sí pé ká máa fi jà. sẹ́yìn pé àwọn àáfàá tí àwa ní mo ní gbogbo ọ̀rọ̀ táwọn àáfàá bá sọ lórí mọ́ṣálà kan ni wọ́n sọ wọ́n jẹ́ òye wa pé àwọn àáfàá wọn kó sọ̀rọ̀ mẹ́ta o àǹkan sọ báyìí àǹkan sọ báyìí ìwọ tó wá jọ mọ́ kéwú ìtọ́ bá rí kó o mú o ti gbọ́ tàbí kọ́ ẹ pé wọn náà tí wọn náà bá ka tírà gbogbo àwọn tí wọ́n ń sọ fún àwọn náà ó ti kà á nínú tírà yálà àwọn ni wọ́n sọ o àbí yálà ìwọ náà gbọ́ àti ọ̀pá àwọn àáfàá bá ṣe máa sọ náà nù ẹ̀dígẹ́sì ìwà wa ní ọ̀dọ̀ tí a nù bẹ̀kẹ́ àwọn amúkọ́ adó mọ́ṣálà kan irú ọ̀rọ̀ fọ́tò kí ló dé tó fi jẹ́ wàhálà nítorí tó fi jẹ́ wàhálà nípa àwọn kan takú sórí ìlànà kan ọ̀rọ̀ kan ẹ wá fẹ́ kọ̀ǹdẹ́ẹ̀mù àwọn yòókù tẹ́ pé ọ̀nbẹ́ náà àfáà yín gan tó kọ yín jámí àgbàtẹ́wà Saudi Arabia tẹ́ pé ibi tí ẹ̀ ń ta kò ẹlẹ́gbẹ́ pẹ́ ń ta káwọn àfáà yín náà ni àwọn àfáà yín ti ń ya fọ́tò pọ̀ dáadáa wọ́n á máa sọ fún wa wípé fídíò kò dàbí fọ́tò fídíò ló burú ju fọ́tò lọ ẹ̀yin tẹ́ ń ṣe fídíò táà ń rí fídíò yín gbogbo gbà tẹ́ ń bá yín gé gbogbo gbà ẹ̀ wá lẹ̀ ya fọ́tò ẹ ti ya fọ́tò náà ẹ ti ya tó burú ju fọ́tò gan lọ. ọwọ́ ayá kankan wà lọ rí ṣẹlẹ̀ níbi àgbàwọ́dù ọwọ́ di knockout nǹkan àpò abẹ́rẹ́ sí máa nígbà tó rẹ pé ìbá ti ṣe kàkàkàkàkà sáwọn èèyàn kan àwọn èèyàn náà ó ṣe kàkàkàkàkà sí wọn náà ẹ sànù àndẹ́ ọ̀rọ̀ àwọ́dù ìdẹ́rì èmi ò rí tó burú bí fọ́tò tí wọ́n yà ń bẹ̀ ìwọ̀n tó bá láwọn ọ̀yà fọ́tò yẹn ó lè kó bá jáísà ẹ̀bùn tí wọ́n fún àwọn àfáà àgbà ẹnìkan ní pé kọ̀ọ̀yẹ́ wọn lọ kí ni ìyẹn ṣiṣẹ́ tó dáa báwọn dẹ̀ nìkan gba jáísà ẹ kọ́ gba jáísà yẹn náà kọ́ gba àwọn àǹfààní yẹn ẹ mọ iye tówó yẹn tó túmọ̀ sí ní Nàìjíríà òní ẹ̀yẹn ti di mílíọ̀nù àbáyẹn nínú àwọn àfáà tó ń ṣe wàhálà wọn àyẹ kí wọ́n gbàrú ẹ̀sán tó dáa báwọn á àtúpọ̀ ọ̀rọ̀ fọ́tò lásán ní wọ́n àfẹ́ àríjẹ́tì àdúrú owó nínú orí ti agan ìbúra chẹ́ẹ̀kì orí yẹn tí wọ́n náà lè wọ náà kí wọ́n sọ fún ọ pé owó tó ọmọ kó lọ rè ọmọ iye mílíọ̀nù tó jẹ́ ni bó ṣe wà ń àfáà wa ò ní ìdìmọ̀ àṣàṣà mà àwọn gan ti dìmọ̀ àṣàṣà pẹ̀lú owó ẹgbẹ́nsẹ̀ so nínú tí wọ́n ń pè ní òdodo ọ̀rọ̀ a máa lè ní torí kò sí tá a gbé líle gẹ́gẹ́ lọ tí ọba ṣe yí pé fọ́tò yìí ọba dá ẹgbẹ́nsẹ̀ tó burú tó bá ń tó nílà náà nú ìyá àtẹrísílà náà torí èlò $100,000 àbí ló wọ́n pè ọ àtẹrísílà náà kódà àwọn afáà gan ṣèrè gan ti ṣàlàyé pé àwọn afáà tó kọ́ mi gan àwọn gan ọ̀pọ̀ nù wọn tó pé ọmọ ya fọ́tò ẹ̀gbọ́n mi nìsín mọ́jà àtàràwá jẹ́ nítorí àwọn sàlàfíà 1990 tá a fẹ́ ẹwà dì ní ìsìn ẹwà mú sọ pé ẹ̀yin ṣe sàlàfíà 1990 ó kọ táwọn èèyàn tí wọ́n lè pè yín nù sàlàfíà 1990 kí wọ́n fi lè identify yín pé ẹ̀yin yàtọ̀ sáwọn gbogbo wa ní sàlàfíà tá a bá ti gbà pé táwọn sálàfù ń ṣe kíni
tẹ́ ń tẹ̀lé ẹ̀ lè yọ wá kó ń bẹ́ ọlọ́run nìkan tàbí ànábì ló lè yọ wá kó ń bẹ́ ọlọ́run tàbí ànábì nìkan ló lè yọ wá kó nù sàlàfíà àálùsúnà jọ ni gbogbo wa gbogbo ẹni tó wá pẹ́ ẹ̀ lálùsúnà lálùsúnà tàbí ọ̀wà yọ ọlọ́run àtànábì ẹ̀ tí ọba tí wá yọ ìkan nínú àwọn alálàyé ó ní ìsbíyà tí ń wíhun ìtumọ̀ ní pé isbu sàlàfíà àlàzáàbù ọ̀pọ̀ ìyẹn nípa àwọn firak wọn pọ̀ àwọn ṣé Nasara ní 71 Yahudi ní 71 Nasara ní 72 àwọn ọmọlẹ́yìn ànábì 73 ẹyọ kan ní àwọn àwàlìgàn náà ń bẹ ẹyọ kan tí àwọn àwàlìgàn ní isbu ti sàlàfíà pé irú ọ̀rọ̀ tí wọ́n fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ bàbá wa Uthaymin tó sọ pé sàlàfíà gangan fúnra rẹ̀ ẹgbẹ́ lòun náà wọ́n alẹ́gbẹ́ kan tí ó wà wàlìgàn náà ní ẹgbẹ́ sàlàfíà ọ̀dà ta ló sọ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ náà kì í ṣe Quran ló sọ bẹ́ẹ̀ kì í sáàdìsì ló sì kíni kò sí sáàbẹ̀ kan tó sọ bẹ́ẹ̀ àbẹ́yìn lẹ sọ bẹ́ẹ̀ pé ẹ̀yin ní ẹgbẹ́ hùn ó lè jẹ́ pé sàlàfíà tá à ń wé yìí ẹ̀yin gan kọ́ ni sàlàfíà gidi ẹni tó lè dá ọlọ́run tàbá náà bí ló lè pè yín ní ẹ̀yin gẹ́gẹ́ ní sàlàfíà tí mò ń wí o ìdájọ́ pé sàlàfíà àbí fúrúkọ̀ tí ó tọ́jẹ́ náà jíyà ẹni tí ó sọ fúrúkọ̀ tó wà náà jíyà tọ́jẹ́ náà jíyà ẹni tí ó sọ ọlọ́run ni níjọ́ àlìkìyámọ̀ ọlọ́run ni ẹni tó sì mọ̀ lójú ayé rẹ̀ ànábì ni ṣùgbọ́n báyìí pẹ́ẹ́nìkan lè sọ sáfà tẹ̀mí ẹgbà ó lè sọ pé mo rò àfà lè sọ pé mo rò pé báyà àwọn báyìí ara àwọn fúrúkọ̀ tó náà jíyà ni irú ní ọ̀sẹ̀ èmi náà rò mo sì believe pé bìídìnnìlá jama tadọ́mùn jama TMC tààwùnù islahudeen jama gbogbo jama súnà pátápátá tí wọ́n ń pèpè sí súnà gbogbo pátá iná ní fúrúkọ̀ tó náà jíyà àfẹ́ tí bá ń takò súnà mo rò bẹ́ẹ̀ mo sì gbọ́ yí bẹ́ẹ̀ ní tí mo rò ń tí ọdọ́dọ̀ ọlọ́run tó ọdọ́dọ̀ ọlọ́run ní tí sọ̀rọ̀ pé mo rò bẹ́ẹ̀ ní tí mo sì rò ń dà torí ìyọ̀ wọn kò nu kíni o súnà tí ọba wa padà jẹ́ pé wọ́n jẹ́ mo ṣe rò àjẹpọ̀dọ̀ ọlọ́run lèyí ń wà ẹgbẹ́ mi ṣe so ẹ̀yin náà wá lè ro tìyín náà lọ́dọ̀ ara yín ńgbà wọn bá dọ̀dọ̀ ọlọ́run ni wọ́n á sọ èyí tó bá kíni tó bá jẹ́ bẹ́ẹ̀ wá dẹ̀ pọ́n pé àwọn akéwì ṣe alùsùnà àbáyé ṣe sálàfí àjẹpọ̀ sàlàfí ànẹ́tìnẹ̀tì tẹ́ ń pè yín gangan iná nìyí náà mo dẹ̀ fẹ́ sọ kíníkan fún wa pé sàlàfí ànẹ́tìnẹ̀tì mo fẹ́ wọ̀ yín ẹ fi nǹkan mẹ́ta ẹ fi jọ ìtẹ́ máa ń pè ní khawarij tọ́lá àwọn tí wọ́n ń pè ní khawarij gẹ́gẹ́ bí wọ́n ṣe ròyìn wọn wọ́n ní nǹkan mẹ́ta nú wọ́n dẹ̀ ní àmì mẹ́ta kan tí mo fẹ́ sọ nísìn láti fi dáhùn wọ́n ní nǹkan mẹ́ta bíi principle mẹ́ta nǹkan aláwọ̀kọ́ òun náà ni pé ẹni tí wọ́n pè ní khawarij kan ń bẹ tẹ́ pé kò ju ojú ayé àwọn sọ̀hábà lọ kì í ṣe ákírù sàmán kì í sòpin ayé àwọn yẹn ànábì sọ fáwọn sọ̀hábà pé tí wọ́n bá jáde náfìlà àti yín kò tó tiẹ̀ ànábì sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà làdísì wà tọ́lá láàfíà tó sọ pé àwọn àwárìjù kan náà ó tún jáde ní kíni òpin ayé so inú nǹkan mẹ́ta tí mo fẹ́ sọ wọn náà ní pé ká gbọ́ yé pé ọ̀tọ̀ ní àwọn àwárìjù àsìkò àwọn sọ̀hábà ọ̀tọ̀ ní àwọn àwárìjù àsìkò ìrọ̀lẹ́ ayé tá a wáyìí mọ̀ wá ń bọ̀ wá bẹ́ẹ̀ àwọn àwárìjù òpin ayé tá a ń wáyìí làwọn fẹ́ sọ pé ẹ̀yin sálàfí 1990 ẹ sọ̀rọ̀ ẹ má bọ̀ sínú nǹkan mẹ́ta tó tí ẹ bá bọ́ sínú nǹkan mẹ́ta ẹ jọ àwárìjù ìrọ̀lẹ́ ayé ẹ ṣọ́ra mọ́sálà kan nù mọ́sálà rẹ̀ kejì ni pé àwọn àwárìjù táwọn bí sọ̀rọ̀ nípa wọn ànábì ní ìtàrà bí jẹ́ kó yé wa ni pé wọ́n máa takò àwọn sàbí ńláńláńlá tàbá fẹ́ dá akọ mí pọ̀ láwọn sàbí aláwọn àfa ńláńlá bí aláwọn àgbàlagbà àbí ànábì sọ bẹ́ẹ̀ ẹ̀kẹta ànábì ní ẹ tó ti wà ní Islam làwọn máa yọ kó ní Islam yukafiruna alal Islam yukotiluna alal Islam àwọn tó wà ní Islam ni wọ́n dojúlé
sẹ́tígẹ́ẹ̀tì nǹkan mẹ́ta tí wọ́n ṣàlàyé òun nǹkan mẹ́ta tó wá jọrú èyí òun náà àmọ́ ó yàtọ̀ díẹ̀ ẹ wà á rí lára khawariju akhiru zaman láì jẹ́ pé ìfẹ́ inú mi ìgbà tá a bá lọ ka àwọn àdìs tọ́lá láàfin àánú Sahih Buhari ni o àbí ètè inú jamiu ni ibi kíbi tẹ́ bá ti lè lọ ka àwọn àdìs nípa khawariju akhiru zaman ẹ mọ̀ rí àwọn nǹkan tá ànábì sọ lára òdúdú mẹ́ta tí mo fẹ́ sọ yìí. Number 1 ànábì fi múlẹ̀ ní àdìs tọ́lá láàfin yí pé ọ̀dọ́ ni wọ́n. Ó kún ẹ̀ ní udasaul asnan kọ́ni ó ní àwọn ọmọ tán ẹ̀sẹ̀ ń wú yín lábá máa wí gbólóhùn láti fi ròyìn ọ̀dọ́ ọlọ́dọ̀ ni wọ́n. Ẹlẹ́ẹ̀kejì ànábì ní ṣòkòtò òun ò ní tó lẹ̀ ṣùgbọ́n sọ̀rọ̀ kan yuqatiluna alal islam wa yatrukuna alal ufa àwọn kèfèrí gágágágá àwọn ẹlẹ́bọ wọn ó drop kalẹ̀ wọn àmójútó àwọn mùsùlùmí àmà bájà. Ṣẹ́rá àwọn ìròyìn mẹ́ta tí mo sọ yìí ó wà lára Salafi 1990 ó wà lára Salafi 1990 ọ̀dọ́ ni wọ́n qallama tajidu baynahum ashuyukh tẹ́ ẹ bá àgbà láàrin wọn ẹgẹ́nìsẹ̀ kì í sàgbà bá náà àgbà tí ó ti dàgbà pọ̀ ni ẹgẹ́nìsẹ̀ yóò wà kọ́ àìmọye ọ̀dọ́ lẹ́yìn tí ọmọ ṣe hàn lọ́nà pẹ̀lú àwọn fatuwa tí ọ̀dà. Ẹlẹ́ẹ̀kejì ànábì ní wọ́n ó gé ṣòkòtò tí mo fi mú àdìsí wá gẹ́gẹ́ bá ànábì ṣe wí ni pé ìyẹn ni pé alùsùnà ni ẹ̀ o wọ́n èsè súfì o khawariju akhiru zaman wọn kì í ṣe súfì khawariju ò lè jáde láàrin àwọn súfì láéláé àárín alùsùnà ni lànàbì fi kọlifá wọn pé wọ́n máa gé ṣòkòtò wọn kò ní kọjá kókósẹ̀ kò ní dé kókósẹ̀ gan àdìsí ni o ọpọlọ rẹrẹrẹ abanu Sahih Buhari o ọ̀dọ́ alùsùnà tó jẹ́ wípé kò rí ti Christian ro àti ẹlẹ́bọ. Ẹ̀kẹta nu o àwọn tó wà ní Islam ni ó bí sí pẹ̀lú wọn so tá a bá ti rí ìjọ kẹta pé kò rí tí kèfèrí rò mùsùlùmí iná ni ó sì ń bẹ lára àwọn Salafi 1990 wọ́n èrí ti gbogbo àtà ń fa ẹ̀jà àjáàbù àrí kan dá sí kankan bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tó jẹ́ ọmọ ẹ̀sìn wọn ní dá sí torí wọ́n bí sí pẹ̀lú àti pé wọ́n fẹ́ pe àwa tá àjọjọ́ ọmọ ìyá wọn ní ń bí díà tí wọ́n bá ń wá tíra káàkiri tí àti wọ́n fi kọ̀ndẹ́ẹ̀mù wa ní wọ́n máa kíni ní wọ́n máa wá. So ẹ̀yin èèyàn wa tí Sayyidina Umar tó fi lọ bọ́lọ́n lẹ̀rù mọ́ bà pé ọlọ́mọ sí wọn nàfíkì Abakiri mọ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run pé usuhun nifak wọ́n abilé rìn jọ́ka pé kí ni wọ́n pè ní usuhun nifak yẹn pé ìbẹ̀rù ọlọ́mọ nàfíkì ó ní antaksha alqalb antaksha alqalb anyaksha aljasad kí àwọn èèyàn rí bẹ̀rù ọlọ́run lára èèyàn walqalbu la yakhsha tẹ́bá dọ́kàn gàgà kì í síbẹ̀ bọ́ lọ́nbẹ̀. Gbogbo wa la gbọ́dọ̀ máa ṣọ́ra kọ́ lọ́mọ sọ wá dàdàkúdà táwa máa rò bí adá ọlọ́run ní sẹ́kì ń sọ fún yín nípa bil akhsarina a'mala àwọn tó pé iṣẹ́ wọn àwọn ni ó ṣòfò jù àlìkíyàmà alladina dalla sa'yuhum fil hayati dunya ilé ayé ń bì àti bàṣẹ wọn jẹ́ wa hum yahsabuna annahum yuhsinuna sun'a àmọ́ ń tẹ́ máa ń lérò ní pé àwọn ń ṣe dáadáa kọ́ lọ́mọ yóò jẹ́ pé èèyàn máa ṣe dáadáa ó rẹ̀ ti gbàgbé pé ó ti ṣe ń tí dáadáa wọn ó fi ṣe kíni tí ó fi bàjẹ́. Ẹ ṣọ́ra tọrọ dọ̀tẹ́ ẹ jẹ́ ọ̀dọ́ yẹn máa ń lapa lára àwọn àròrí kankan àwọn ọ̀dọ́ wa tó fẹ́ jí sí ẹ̀sìn tó fẹ́ sẹ̀sìn tó fẹ́ jí ọwọ́ yín ti ń bọ́ sí báyìí ọ̀tá àwọn àfa ọ̀tá fámìlì wọn ọ̀tá súnà náà lẹ́sọ̀ wọn dà ẹ jẹ́ kí àwọn súfí tí wọ́n fẹ́ farabalẹ̀ gbọ́ súnà gan yé ẹ jẹ́ wọ́n gbọ́ yé èyí lẹ jẹ́ kíjà wa ó gbóná jù ẹ̀kẹ́ sáà ń danú lérú ẹ̀yin ọ̀dọ́ yẹn ọ̀dọ́ tẹ́ ẹ ń ṣe nǹkan kankan kò jẹ́ ẹgbọ́n kò jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ilé ayé fẹ̀
gbogbo àwọn nǹkan kéékèèké báyìí lẹ́wà múra kàkàkàkà sí. Number 2 òun náà ni súnà tẹ́ ẹ wà ẹ máa ń rò bóyá èèyàn ò lè jáde kó nu súnà Sayyidina Ali radiyallahu anhu Ànábì ní ìwà Ali sọ ọmọ ẹ tó sorí bújù fil awwalin náà tó ti ṣáájú. Sayyidina Ali sọ pé ìmọ̀ pé òrè òjúṣe Ọlọ́run lọ́mọ Ọlọ́run àtòjúṣe Ọlọ́run lọ́mọ. Ànábì wa sọ pé sẹ́wọ̀n tó sorí burú jù náà ní Kábílà tó pa Ábílà àwọn ọmọ Ádámà méjèèjì ìkápá kan. Ìtọ́pa èkejì rẹ̀ òun ló sorí burú jù. Ànábì tó wá dojú kọ Sayyidina Ali wípé ìrẹ́ Ali ǹjẹ́ lóun mẹ́rin tí ó sorí burú jù nú èrò ẹ̀yìn àwọn tí ń bọ̀ lẹ́yìn ó lóun ọ̀mọ́ wo òjíṣẹ́ Ọlọ́run wọ lọ́mọ Ọlọ́run àtúnṣe ọ̀rẹ́ lọ́mọ. Ànábì náà tó sorí burú jù lẹ́tọ́ bá pa ọ́. Ta ló wá pa Ali? ẹni tó pa Ali ó ní Sayyidina Umaru níjọ́ táwọn ará Misra sọ pé ànídìí ẹni tí ọmọ kọ́ àwọn lálùkùránì. Sayyidina Umaru ní àwọn èèyàn wọn lẹ̀ amẹ́ni tó ń bẹ́lẹ̀ èèyàn tó dáa ni èèyàn tó máa dáa débi kéèyàn fẹ́ fi irú wọn lẹ̀ nítorí pé wọ́n ń wúlò pọ̀ àwọn tí Kùránì ń bẹ lórí wọn ni tó sì yé wọn ń fún yín ẹni tí ó mú Kùránì tí ó lọ kọ́ ará Egypt ní Kùránì kí lè fẹ́ pè ẹni Ọlọ́run lẹ́ pè ẹni bó ṣe jẹ́ ẹni Ọlọ́run òun ló change sí àwárí jù tọ́lọ́rì pa Sayyidina Ali. Ànábì ní ẹni tí ó pa ìwọ Ali òun ló lórí ibú tó sórí burú jù ní ara ẹrù ẹ̀yìn ẹni tí wọ́n rù wá lérò pé òun lọ dáa tọ́fà lé àwọn ará Egypt lọ́wọ́ pé wọ́n náà máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ òun ló ti wá lọ gba ìròrí kíròrí òkú òun Islam o kódà tí claim ni wípé táwọn ọba pa Ali káwọn pa Abu Musa al-Ash'ari àti Amr ibn As àmẹ́tẹ̀ẹ̀ta yẹn àlùmọ̀ máa wà nù problem. Ṣé ẹ sì rí àwọn tiwa yìí náà àwọn náà máa ń nírò rí pé mo ti gbọ́ rí tí wọ́n sọ pé àwọn olórí ìjọ yẹn wọ́n pa wọ́n lọ́dà ìnáà ní ó jẹ́ kí gbogbo nǹkan dá bẹ́ẹ̀ torí pé wọ́n wò pé security ìgbà tí èèyàn bá ń pe irú jàbàtà ń sìn mo ní rìkọ́ọ̀dù ẹ̀fẹ̀ gbé lọ ilé ẹjọ́ ni ó ní Boko Haram ní mí tí wọ́n bá gba mú báwọn ń fi náà kànàkà kò ní súnlé wọn mọ́ wọ́n mọ́ wọn sọ̀rọ̀ jàbàtà àwọn ọ̀rọ̀ tí ó kò bá wọn. Àwọn tó pè mí ní ombidia ní Ẹdẹ síbẹ̀ nígbà tí wọ́n wọ gàù tán lọ fọmọ èké tí sọ́jà kan jáde nínú fámìlì wọn tó ní òun ọgbẹ̀sán wọ́n ti sọ ọmọdé wọ́n ti ba ilé ẹyẹ ọmọ wọn jẹ́ wọ́n lọ fẹ́ ọmọ wọn wọ́n sọ fọmọ yẹn pé bàbá rẹ̀ àti bàbá rẹ̀ kírun ìyá rẹ̀ kírun wọ́n ní kèfèrí ni wọ́n gbà wọn tí wọ́n á jẹ́ kèfèrí wọn ò lè jẹ́ wàlíyù fún mọ́ wípé so àwọn táwọn ń kọ ní súnà àwọn àlàwọn àjẹ àmírù á di wàlíyù síbẹ̀ àmírù náà lọ padà tó fẹ́ ọmọ tí ò tí tó lé ọkọ lọ ní sọ́jà kan bá dìde nínú fámìlì wọn ló bá gbaná jẹ ní wọ́n bá pè mí sí pé wọ́n ti tìyàn mọ́lé o pé àǹdẹ́ pé wọ́n ṣe ń lọ ẹni tó bá mọ ìjọba tó bá mọ àwọn gọ́vnọ̀ tí ń bẹ ń bẹ àtàwọn kọmíṣánná tí ń bẹ ń bẹ o lè hẹ́ẹ̀pù mo lé mi tẹ́ pé tẹ́ fi pè mí ní kébìrì pé torí pé mò ń dá sóṣèlú òṣèlú náà láti tó fẹ́ lẹ́tún lẹ́ ní ìdìbò ẹ̀ka fi gbà yín lẹ̀ ẹ̀jẹ̀ èmi ò ṣe méjì o ẹnu wọn bá gbára tí mo lè ṣàmóṣe kíni mo dẹ̀ pé lọ́ọ̀yà wa pé mùsùlùmí ni wọn àwọn náà rò báwo ṣe mùsùlùmí bẹ̀ẹ̀ lọ́dọ̀ tàwa àwa mọ̀ pé mùsùlùmí jọ ní àwa méjèèjì ẹ̀jẹ̀ àṣẹ gbogbo tá a bá lè ṣe ìgbà tí mo gbọ́ rìkọ́ọ̀dì jàbàtà padà ó ní sí gbogbo tẹ̀sí yẹn dá ká sọ pé Dawood ẹlẹ́gbẹ́ lásán òun ló tún wá lọ ṣe dáadáa lọ́wọ́ ó fẹ́ ròyìn mi dáadáa ṣùgbọ́n ẹlẹ́gbẹ́ ló tún pè mí pé ṣé èmi ló yẹ kí wọ́n á ṣerú dáadáa báwọn níbi tí ìdọ̀tí ti fọ́ orí wọn dé àwa sì aláwọ̀ àti ọmọ pẹ̀lẹ́ lẹ́gbẹ́ àwa sì wọ̀n bí mùsùlùmí àwọn òrí ẹ sọmọ náà bẹ́ẹ̀ sí wọn o káàrí wọn pé kò ṣe àálùsọ́nà a kàn ń wọ̀n pé àṣejù yìí ti kíni ọ̀pọ̀ sẹ́rí tẹ́lá wo tí ń rò sí àwa ó burú ebi pé àdínú ẹ̀ náà lẹ́nìkan sọ pé wọ́n pa wá dànù ni ẹ wo bí wọ́n ṣe lójú ayé àwọn tó ṣáájú wa lọ ẹ bá ṣe dàdàkúdà náà ṣé Abraham kílẹ̀ ń pè bọ́ọ̀nù malijam ṣé náà ni Abraham bọ́ọ̀nù malijam ó jókòó nu mọ́sálásí ọ̀dà bíi aṣọ báyàbáyà ọ̀dà àbúwò ara Sayyidina Ali ò
kò rí dáadáa wọ́n múra àsùnbà sẹ́lẹ̀ á lọ ara fẹsẹ̀ gba yí báyìí pé wọ́n ti ṣe kò ní irun ti tó kọjá àwọn òkè irun wọ́n ti ṣe kàámọ̀ bó ṣe dìde lẹ́ẹ̀kan náà nù kí ni ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ṣé ìjọ tí ànábì sì sọ fún Ali ànábì sọ fún Ali pé wàhálì ẹ̀ tó máa pa ọ́ yóò tì kíní bọ̀ nbí ẹ̀jẹ̀ wà sàn débi ànábì wàá fọwọ́ kan ibi tí ẹ̀jẹ̀ ó gbà débi irùngbọ̀n rẹ̀ sẹ́gbà tí màá yẹn dìde lóòótọ́ tó fi kíní sí Ali ní láwùjẹ ẹ̀jẹ̀ yẹn dẹ̀ sàn gbogbo bí táwọn ànábì fọwọ́ kan ní ara ibi irùngbọ̀n Ali ní ẹ̀jẹ̀ yẹn dé lóòótọ́ bó ṣe pa Ali nù ọlọ́pàá odidi àléfẹ́ lẹ́ẹ̀kẹrin nínú Islam sẹ́ni bó ṣe sọ páwọn sẹ́yìn pé ẹ̀yọ̀ kọ́ mọ́ kábàámọ̀ kọ́ kábàámọ̀ níṣẹ́ tó ń ká àyà kan pé wà mí náà ṣe máa ń yá sí nọ́fṣàwó ibi tí ìgbà àmọ́rí dọ́tìlá wọ́n ní bẹ́ẹ̀ náà àwọn èèyàn ìyá àyàtọ̀ lọ́nà sọ pé wọ́n bẹ́ẹ̀ náà àyàtọ̀ pé wọ́n fira wọn lẹ̀ láti wá ìyọ́nú Ọlọ́run pé ìyìn tó òun mọ̀ máa fira àwọn lẹ̀ láti wá ìyọ́nú Ọlọ́run ni wípé torí òun mọ̀ máa pa kó lè bàjẹ́ pé àlùmọ̀ yóò lè wà òkè kíní yẹn ti wọ inú wọn ó ti jẹ́ wóró bí táwọn ṣe kíni ọ̀dà mo fi ṣe wáàsí fún yẹn yín Salafi 1990 ẹ bẹ̀rù Ọlọ́run ẹ wà be careful kí ló dé sọ pé àwa àtàjọ jẹ́ mùsùlùmí ní ara yín sí tẹ́ ẹ̀ lè ṣe dáwà yín lọ síbòmí tó ń gbogbo ẹ̀ sàmúra kankan bẹ́ẹ̀ ni tí a bá ń sọ̀rọ̀ nípa ìwọ̀n tẹ́ ẹ̀ mà níjẹ́ pé ní ìwọ̀n máa fẹ̀ ju àyẹn lọ àwọn àfáà yín Saudi Arabia ṣe ń mọ̀ níjẹ́ pé ní ìwọ̀n ni tá ń tó bẹ́ẹ̀ nú wọn láti mọ̀ àwọn àfáà yín ni mo mí o wọ́n jáde ni tẹ́ ẹ̀ mọ̀ tí Albani gangan fúnra rẹ̀ tó sọ nípa ìwọ̀n òkí ló mọ̀ kí ni Albani gangan mọ̀ ìwọ̀n fẹ́ jù à ń lọ tẹ́bádé tàdọ́mùn tẹ́ǹlẹ̀ ní ìkwọ́n tàdọ́mùn alùsùnà ni gbogbo àwọn afọ àwọn Salafiyun ẹ̀rẹ́ sọ pé ìwọ̀n èsì tó yẹ pé ìwọ̀n báyìí gẹ́ẹ̀sì Salafiya báwo làwọn afọ àtàdọ́mùn sí bẹ́ẹ̀ rí níbẹ̀ àtàfà TMC èmi ò ṣe báyà ìkwọ́n ni ìwọ̀n lèmi náà mo ò sì sí dámújù kankan ntí n bá rí lọ́dọ̀ wọn tó dáa tí ọ̀tá kò kìtàbà àti súnà ntí wọ́n sì ní ní Salafiya ibà ọmọ Salafi ni mí ntí ìkwánu ní Salafiya ò ní lóòótọ́ Salafiya yìí mọ̀ ní Salafiya kìtàbà àti súnà ni ṣùgbọ́n ìmọ̀ yìí kan bẹ lọ́dọ̀ ìkwán tí Salafiya gangan ní bùkátà sí tí ìkwánu ìṣẹ́gbẹ́ Salafiya bẹ lẹ́yìn àwọn tààlà ń ṣe Salafiya á ní ìdí tí ń bẹ ní fíkra ní sàkọ́fà ní ìmọ̀ àgbọ́yé uslub tí ń bẹ lọ́dọ̀ wọn. ẹgbẹ́ máa díjú máa parí ẹ̀wọ̀n kọ̀ndẹ́mù ẹ̀yin náà ṣé kò sí nǹkan lára tí tó ẹ̀wọ̀n kọ̀ndẹ́mù dandan ẹ̀yin àtàwọn àfáà yín ibi náà ni ẹnìkan lódórí $100,000 lọ́lọ́ ya fọ́tò lẹ́gbà tó sọ pé kọ̀ọ̀yẹ́ kéèyàn mọ̀ ya fọ́tò ẹrùbọ̀ nọ́mà ní tá lẹ́mọ̀ bá sọ àmà dọ́gbọ́n kan pé ṣé mọ̀ màmá ni ọmọ màmá kí ni ọmọ kò wọ́n yà fọ́tò mẹ́ ọmọ rú òde bá ń pè é wọ́n yà fọ́tò àwọn àwo sí ìgbàgbọ́ àjáde rí gbogbo bẹ́ẹ̀ ṣe gbogbo processing tẹ́ fi gba fisa tẹ́ fi ṣe gbogbo nǹkan ẹ mọ̀ pé ẹ̀yà fọ́tò ń bẹ̀ yẹn kí ló dé tẹ̀ sọ mọ̀ pé ẹ̀yà fọ́tò kẹ́ni wọn mówó wọn lọ ẹni wọn dá yín padà sílé ẹ mọ̀jà máa bára wa sọ tí ò ṣe o gbogbo kankan kọ̀ da àǹdà ànàkùnmùlà tọ́lá ìpẹ́ bá ní ìdí kan ó fún yín lánàkùnmùlà yìí o 100,000 lèmi lérò pé bóyá ó affect yín dọ́là yẹn lágbára kò sí dọ́là tí ó wọ Nàìjíríà tí yóò ní gapá àdúgbò gbogbo náà ní ìsìn àmọ́ bí wọ́n bọ́ sí ẹ̀kàndé náà lẹ́tọ́ wá sí ojú fún gbàgbé ẹ̀ tí dolówó ẹ̀rẹ̀ tí dolówó ọmọ ìyá mi lẹ́sìn Islam ebúsì ni ẹ̀ múra kankan bí adé ẹ mọ́ sọ ọ̀rọ̀ lọ́wọ́ kan mọ́ ẹ sọ gbogbo ẹ̀ pé àwọn kan sọ báyìí o lèmi faramọ́ o àmọ́ àwọn kan tó sọ báyìí o àmánátù ìlmíyànù àmánátù ìlmíyànù pé ẹ lámàánà ẹ sọ tó kálukú bá sọ and then kápẹ́ Salafiya gàgàgàgà tẹ́ ń wé gàgà Salafiya yìí mú ọwọ́ kan irú tí àwọn Salafi 1990 mú báwọn àfa wa ní alùsùnà ṣe máa ṣeun ní Salafiya máa ṣe yẹn ni pé tí wọ́n bá pín sọ́nà méjì àbọ̀nà mẹ́ta méjèèjì àjẹ́ mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ẹ̀rì báyìí tí ó sì ní dájà lẹ̀ tí wọ́n sì ní kọ́ńdẹ́ẹ̀mù ara wọn nígbà lójú ayé ànábì ni a ti ní píríncípù yẹn láàtà bá jẹ́ Salafi original
kéde principle yẹn ànábì ní la yusalliyanna ahadukum salata al-asri illa fi bani Qurayza àbí ẹ̀wẹ́ kírun làṣàrì o ẹnìkan kánú yóò gbọ́dọ̀ kírun làṣàrì ọ̀dọ̀ àwọn Banu Qurayza ní kẹ́tì lọ sí kíni kẹ́tì lọ kí wọ́n ń lọ lójú ọ̀nà ìrun làṣàrì tó àwọn kan tẹ̀lé mọ́ tukù àwọn kan tẹ̀lé mọ́ fòmù àwọn kan ní tànà bí wí pé ẹ gbọ́dọ̀ kírun làṣàrì àfi lọ́dọ̀ wọn àwọn tó ń wí bẹ́ẹ̀ wọ́n làwọn ò lè kírun làṣàrì àná mìíràn máa ń kí làṣàrì èyí báyìí ní kẹ́tì lọ kí sẹ́yìn pé mọ́ tukù nù ní tànà bí sọnù àwọn kan ní rárá ní tí ànábì sọ ní tó mí ní pé ká tètè débẹ̀ mọ̀ fòmù ní pé tó yí àwa nígbà méjì wá gbé tán pín sí méjì tí wọ́n gbà fúnra wọn tí wọ́n á dọ́dọ̀ ànábì kí lànábì sọ dáná mi sọ ni pé ẹ̀yin méjèèjì lẹ́wà lórí ntọ́ráìt tó pé ẹ̀yin méjèèjì náà ntẹ́ ẹlẹ́mìí náà ní kẹtẹ lásẹ̀ ni àdẹ gẹ́gẹ́ bí onílà ká ìwò sàkóyà méjèèjì náà kìí wọ́n fẹ́ takọ̀ ànábì wọn kà lóko kàn tẹ̀lé ntọ́ gbọ́yé àtẹ̀tọ́ tẹ̀lé mọ̀ntúkù tọ́ gbọ́yé nù mọ̀ntúkù lọ gbọ́yé bó sì gbọ́yé nù àtẹ̀tọ́ lè gbòtọ́ gbọ́yé nù àlàkùnrin ẹ̀jẹ̀ ká nìyẹn wo sì kíni kọ́dà tọ́lá yẹ pé ntọ́ wá ṣẹlẹ̀ nù ajẹ́pẹ́ àti ní pírísìpù níbi tẹlafat àti ní pírísìpù látòjú ayé ànábì pé tá a bá ti débi àwọn masáìlù tẹ pé yóò máa mú ká lọ lọ́tọ̀ọ̀tọ̀ nígbà àwọn àgbọ́yé wa ká gbà pé tó kálukú bá gbọ́yé kó sì kí nǹkan tẹ̀lé kó sì má dàjà àlẹ̀ bí ànábì ò sì fààyè gbà kí ìjìyàn yẹn ó sì kí ni kọ́ dájà àlẹ̀ àwọn òfin tẹ́ pé sálàfí àná àbí tẹ́ bá ti wá ṣe ìtọ́tako tá a wíhun àjẹpẹ́ ìṣe sálàfí nítorí pé ìṣe sálàfí ló jẹ́ kí ẹ máa mú ọwọ́ kan pé ìṣe sálàfí ni àpẹ sálàfí nìyé òun kálukú ó dò lórí tó sì kí ni tó bá gbọ́yé a sì máa bọ́ ọmọ ìyá wa lọ a wà nítorí èyí ń yọra wa kúrò ní kíni kó nù súnà níparí ọ̀rọ̀ mi ni pé nítorí tí a fi ń sọ̀rọ̀ yìí àsìkò ti tó tọ́yà sinmi láti máa fi ọgbọ́n orí ìkórìíra ọ̀tẹ̀ a máa ti wọ inú fatuwa a wà ní ìmọ̀ fatuwa tẹ̀ fẹ́ ṣe mọ́ tẹ́ bá ti wá rí ibìkan tẹ́ lè sá sínú ọ̀rọ̀ àwọn alálàáfà ẹ wà mú kan ẹ dìjú bí ìgbà pẹ́ sí kíni ẹ rí mi tí àwọn ìbá ń kóòtù mi ẹ wà máa lé àwọn àfáà yẹn ẹ máa lé wọn pé àfáà tó sọ̀rọ̀ báyìí tó tako ọ̀rọ̀ tí kìíní sọ ń bí dé àlàáfáà yẹn ó burú débi pé bàbá wa tó ṣe Ibn Hajar kọ́ni tó ṣe Bulugul Marami wọn kọ́ ọ̀dọ́ ẹ̀mọ́ ẹ̀ kódà arínú wọn tó lẹ bàbá oní Arba'in Nawawi tọ́lẹ̀ gbogbo àwọn àgbàgbà fàtẹ́rí wọn ẹlòmíì ti lẹ̀ wọ́n tán ó tiẹ̀ tó ọmọ ìyá Jàbàtà ọlọ́run ni ó sàánú àfáà tí ó bà bọ́ lọ́wọ́ rẹ̀ ó dàbí pé bíwá kó nìkan làáfà èmi ọmọ kí ọpọlọ èèyàn má pè yí pé ó ń kálukú ìgbìyànjú tó ṣe kọ̀ yá kọ̀ndẹ̀mù ẹ̀ nítorí pé báyà rí kankan báyà kọ̀ dá ní àbáwálà lọ ibi tí ó ń tọ̀ ń lọ àwọn yòókù tó ń tọ̀ ń ṣe tọ́ da ń kọ́ ọwọ́ àtòrí pé orí kankan ní àfá ẹ̀mí orí sáfá wọ́n ti bàjẹ́ jù lórí àwọn area yẹn ọ̀rọ̀ ìmọ̀ ní inú Islam ọ̀fẹ́ gan ẹ wà fẹ́ náró rẹ̀ síbi nǹkan kó kékeré ẹ sọ gbogbo nǹkan táwọn ẹ̀ bá sọ kó kálukú dẹ̀ lo ìtọ́ bá sí kíni tó bá ba lára mu. níparí ọ̀rọ̀ mi ibi tí ẹ bá ti rí wa tá a bá ti bá wọn dá sírù kaba ẹ ó ní nǹkan tá a máa sí kíni tá a máa sábà rí àwọn ìdásí irú àwọn eré yìí tó bẹ́ẹ̀ ṣùgbọ́n tó dé tá a fi ń fẹ́ dá sí kínní ni pé ẹ má gbàgbé o mo mọ tí ń ṣẹlẹ̀ ní Libya o kò dé Libya rí kìí sẹ́kàn mo mọ tí ń ṣẹlẹ̀ ní Syria rí lọ́wọ́lọ́wọ́ ẹ̀ mo dé Syria rí ẹgbẹ́ mi sìn mo mọ tí ń ṣẹlẹ̀ ní Lebanon mo dé Lebanon rí mo dé Saudi mo dé Yemen mo dé Turkey oríṣi àwọn ìlú yẹn wọ́n ń sponsor àwọn Salafi 1990 o níbòmí o tí wọ́n fẹ́ sponsor wọn wọ́n lè ní kólówó kan nìkan hand wọn kò mọ̀ náwó nítọ́sà ń sọ̀n kọ́mọ̀ fi ilẹ̀ wọ́n sponsor àmì o irú àwọn tẹ́ ń bẹ Libya ẹ máa mọ Libya dáadáa ìbéèrè tí mo sọ yìí o wọ́n kó ìbọn túrú Saudi Arabia wọ́n kó ìbọn fáwọn kan pé kí wọ́n máa kọlu àwọn ọmọ ìyá wọn mùsùlùmí o àwọn Salafi ti ilẹ̀ Yorùbá yìí àbí ká sọ pé ti Nàìjíríà yìí àwọn Salafi 1990 ẹ̀rí pé wọn ò gbébọn àbí àwọn tó fẹ́ wójọba Gaddafi lẹ́yìn ìgbà tí wọ́n wójọba Gaddafi tán
nínú àwọn tí wọ́n lò láti kó owó ìjọba Gaddafi àwọn Sàláfì mọ̀dáhìlà yìí wọ́n àwọn tó gbébọn o àdẹ́lẹ́yìn ìgbà tí wọ́n wo tán yìí tí wọ́n tó fẹ́ kí unity wà wọ́n tó wà náà tí ń gbébọn lọ béèrè dáadáa bí mo ṣe ń sọ̀rọ̀ ìbọn tí wọ́n gbé wọn ò dojú ìbọn kọ àwọn ọ̀tọ̀ Ọlọ́run o àwọn ọmọ ìyá wọn súnà gẹ́gẹ́ ní wọ́n máa yìí ń bọ̀ wọ́n jọ máa bára wọn jà káwọn èyí náà tó di pé wọ́n di tí ó yẹ kí wọ́n di oye ń kálukú ọmọ ẹ̀sọ́ ẹ̀yọ́ ọ̀dọ́ kẹ́sì sí làákàyè kí ẹ ti ká máa kọ̀ndéèmù èèyàn náà ń pèlẹ̀ sí o mélòó lẹ tí ì ṣe àṣeyọrí mélòó lẹ tí ì ṣe ọ̀rọ̀ dáwà nílẹ̀ káàró òjìire ọgbà furasí o lébi agbègbè mẹ́ta ní nǹkan tí máa ń da dáwà láàmú lájọ táwa ti gbọ́njúmọ̀ dáwà mo ti mọ nǹkan tí ń ṣẹlẹ̀ sí dáwà láti tó ti lé 30 years ẹsẹ̀ nígbà míì ìṣòro tí máa ń ṣẹlẹ̀ sí dáwà níbòmíì wọ́n máa ń jẹ́ ìṣòro ọjọ́ tó pẹ́ tó bá pẹ́ àwọn tí wọ́n ń ṣe áràkà yẹn àbí tó ń ṣe dáwà yẹn yóò ti wá rẹ̀ wọ́n rírẹ̀ wọ́n ní máa ní ó ti lọlẹ̀ àkọlé yẹn ó ti ṣe kíni tí wọ́n bá ti wá rí chance kan láti rí business tí wọ́n ṣe wọ́n lè bá business lọ kán drop ẹnẹ kò ṣe wọ́n bá wọn sẹ́wọ̀n pé àwọn kan nù àwọn kan ti kó òun dáwà látara pé business ò ti gbìyànjú kú oye wọ́n ti rọ́nà owó ẹlòmíràn tẹ pé ó rí olówó ni ló fi change dáwà rẹ̀ ó rí olówó tó lówó ní ọyá ẹ wá bọ́ sí ńlábẹ́ olówó òun á ń tọ́jú ẹ̀ bó ṣe nílé bó ṣe ní mọ́tò bó náà ṣe ń di oní mílíọ̀nù nínú àkáǹtì kò sẹ́yìn àwọn olówó tá a wí pẹ̀lú bẹ́ẹ̀ wọ́n dẹ dáwà wọn tàbí wọ́n rówó èso olówó wọn rí wọ́n rówó owó yẹn wà jẹ́ wọ́n ráyè mọ́ dáwà wọn dẹ aká ti bá dáwà lọ nínú nǹkan tí ń ṣẹlẹ̀ sí dáwà níbí nù ẹlẹ́ẹ̀kejì aká wọ́n bá dáwà lọ ọlọ́run lọ́mọ bóyá ń ṣàṣeyàn ní àbí pé ń já wọn wọ́n ti kóònù dáwà bóyá sàlàfíà ní dáwà rẹ̀ ní àbí áràkà ní dáwà rẹ̀ tẹ́ pé a mọ̀ dáadáa pé ó ń gbìyànjú láti máa rí àwọn ọ̀dọ́ láti máa sọ̀rọ̀ láti máa rí èèyàn láti máa fọ́n ìmọ̀ ká láti máa fọ́n àgbọ́yé ká bẹ̀ẹ̀ tí kí ló mú kó ẹlòmíì bí àṣàṣe ni ọkàn yìí bírí ẹlòmíì ṣàṣẹ mọ́ sí tẹ́ pé ojú wa ń tì pẹ̀lú àwọn ọmọ kéw àbáwọn ọmọ ẹjọ́ àbáwọn tó dámọ̀ àṣemọ́ṣe làfáà mi ṣe àwọn èèyàn náà àwọn náà sì tún corporate láti fi àṣemọ́ṣe rẹ̀ báyé ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ àfáà báyá fọ́mọ jàmá lóyún làwọn èèyàn bá rí ẹ̀jẹ̀ ayọ́ láti wọn ti yọ àfáà mi kò báláǹsì mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mbẹ́lẹ̀ yorùbá tí wọ́n ti ṣubú àbáwọn ń dáwà tí wọ́n ti ṣubú àbáwọn ọ̀dọ́ tó pé wọ́n lè má já àfáà àmọ́ ipa tí ń kó lórí Islam ó fẹ́ ju tàfáà lọ ó fẹ́ ju tàfáà mi lọ kẹ́ẹ̀mà wò pé ṣé ìpè ní ń jà ni àbí kò nípìnlẹ̀ rí àbí wọ́n ń sàṣì ìkànnà ṣe wá rí gbogbo àwọn tí mo wá wì yìí àtẹnitọ́ pé business lọ bá lọ ájà àmú ló gbé kú ọjọ́ tó pẹ́ lọ́dà láàmú àti ẹni tó yẹ pé bóyá àwọn olówó ló jí gbé ó ti bó lówó lọ àti èyí tó yẹ pé bígbà tí èpè ń jà bí wọ́n àṣàṣì ti pọ̀ lọ́wọ́ padà sí lórí ẹ wò ẹ pa gbogbo méjèèjì pọ̀ kò tó yé èèyàn tí sàlàfíà kankan tó lékò ń disẹ̀ dáwà àwọn kan ọyọ wọn kò nù sẹdá àti ń lọ ó mú wọn síbi kankan wàá rè ẹ béèrè pé kíláàsì orí yín lẹ káàró òjìrì yahoo lẹ parẹ́ ni àbí ibi tí christianity ti kọ́ ọmọ wa lọ lẹ stọ́ọ̀pù ni kí ni àṣeyọrí kan tó strong tá a lè sọ pé ẹ ṣe ju pé gbogbo ẹni ọba ti bọ́ sọ́dọ̀ yín tẹ́ẹ̀sì tó àwa yòókù yóò di ọ̀tá àwọn àwa tẹ́ẹ̀ tó yìí ni ẹni ọba ti bọ́dọ̀ yín ó lè mọ́ kíá mọ́ ẹ lè sálámọ̀ sí kọ́mọ̀ dáhùn bí ó ṣe á jọ́ta náà yóò tún jọ́ta àwọn fámìlì ẹ̀ ọ̀tá àfáà rẹ̀ ọ̀tá ilé kébi tó jáde ọ̀tá jàmá tí ń ṣe bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀tá àwọn ọ̀rẹ́ rẹ̀ ìmí àràmù ni kọ́dá àràmù ni kí wọ́n sálámà àbí tó bá sálámà kéèyàn dáhùn sálámà rẹ̀ àwọn mí ń wí bẹ́ẹ̀ o tó pé wọn ì sálámà wọn ò ní sálámà tó àjọjọ́ alùsùn náà gan
wọ́n tún lè àwọn kan wọn ìkírun wọ́n ní kèfèrí ni pẹ̀lú àmọ́ sáyìlù tí ó tó kankan. ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tó jí especially ní 2000 tán fẹ́ ṣe dáwà àwọn ọ̀dọ́ yẹn kú sí bí ọ̀nà méjì. àwọn kan bẹ wọ́n jí báyìí wọ́n fẹ́ èmi náà fẹ́ ṣe súnà wọ́n bá bọ́ sọ́wọ́ wọn wọ́n ti bọ́ sọ́wọ́ wọn kò jù àná lọ. àwọn ọ̀dọ́ yẹn ò wúlò fún kankan wọ́n ti bá kankan lọ. àwọn kan wọ́n confuse wọn ni wọn ò bá wọn lọ jàmáà tí ó sì mú wọn wúlò fún Islam wọn àtúnṣe wọn láwọn fẹ́ dá dúró ẹlòmíì ọmọ tí ó ṣe mọ́ ẹlòmíì padà síbi tọ́ọ̀gì ẹlòmíì padà sínú ayé ẹlòmíì ó dẹ́dàkúdà ẹgẹ́ ní kí ló dé uslubu tẹ́ ń lò yìí uslubu ìbákan náà ìjà tí èbẹ́lẹ̀ láàrin súnà àti súnfí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí èlé pọ̀ àti èbú tí è pọ̀ lórí mídíà ní ìsìn súnà àti súnfí èbú ní sáà ẹ̀yin náà wà nù ìtọ́dá àwọn ìjà burúkú ilẹ̀ tẹ́ dáàrin àwọn tí a bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ píríṣì súnà ńlẹ̀ káàró òjìire súnà ó lèrè jù báyìí lọ bẹ̀rẹ̀ tí kẹ́ mú èyí kèfèrí èyí ombidia èyí igbá èyí àwo ẹ ti bá gbogbo nǹkan jẹ́ gbogbo àwọn àfáà táwọn ń pè láwọn àfáà wa yìí kápá wọn ni wọn bá handù tẹ́ńpò sálàfíà nílẹ̀ káàró òjìire Islam ilẹ̀ Yorùbá yóò ti lágbára súnà ó ti pọ̀ àwọn súnfí ò ní di ẹ̀ṣẹ́ tó bá gbọ́rọ̀ burúkú lẹ́nu wọn gbà mí tó máa ń sọ̀rọ̀ sáà alùsùnà ẹ̀yin lẹ́dẹ̀ kọ́ọ̀sì ẹ̀yin lẹ́bẹ̀rẹ̀ àwọn tó nílà àkáyì tí wọ́n gbọ́n tó fẹ́ pèpè sí súnà wọn àrẹ́dì àti sọ nípa àfẹ́ pèpè sí súnà kí wọ́n á sọ àwọn èèyàn dọ̀tá ara wọn àrẹ́dì wọ́n fẹ́ máa sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni àwọn gbà tẹ́yìn dé ẹ̀fọ́ ju gbogbo ẹ̀ pọ̀ ẹni kèfèrí ní àwọn náà wá ń wò pé àwọn náà sì ní kò sí tẹ́rí ẹ sọ lọ́dọ̀ yín tá a gbà lọ́dọ̀ yín. ọmọ ìyá ìparí ọ̀rọ̀ tèmi òun náà ni wípé nígbà míì tí wọn ò bá lóòyàn kan ràn yàn sẹ́ ìwà téèyàn ń wù ìgbésẹ̀ téèyàn ń gbé ó lè máa tọ́ka sí pé bí ìgbà tí ń ràn yàn náà ni ìṣẹ́dà kan rán ẹlòmíì tàbí kẹ́lòmíì máa ṣiṣẹ́ tó pé ó ṣe déédéé ẹni ránṣẹ́ ẹ ṣọ́ra yín o níbí báyìí ìmí kàn fẹ́ pé àṣàkíyèsí ni o ni ọ̀wá dìpò lórí ọ̀rọ̀ àwọn àkíyèsí fún ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ nìkan ṣe ọ̀rọ̀ ìjiyàn láàrin ara wa ó ti bà nǹkan jẹ́ tọ́pọ̀ o ọ̀dọ̀ tó bá sì gbọ̀n kọ́ gbọ́rọ̀ mi dáadáa gbogbo tó bàjẹ́ òun ó ṣẹ́ǹpù tẹ́ ẹ bá gbà kó ṣẹ́ǹpù ọ̀nà wo lẹ́sẹ̀ ẹ má wo bẹ̀ mọ́ ntọ́ bá pàtàkì nínú nǹkan tó lè jẹ́ kí Islam kó ní future kó wà protected kó ní development káwọn èèyàn ọmọ gbàgbọ́ yé sí kí ìjọmọ ìyá wà láàrin wa kó tó di pa jókòó pọ̀ káàgan kẹ́mi owó ti papọ̀ kó tó di pa máa jókòó papọ̀ láàrin ara wa kẹ́mi owó ti kọ́ papọ̀ gbogbo nǹkan tó lè jẹ́ kí ẹ̀mí wọ́ papọ̀ ká fẹ́ ara wa rí ká fẹ́ ara wa jókòó tira wa ká fẹ́ ara wa bára wa sọ̀rọ̀ ẹja mọ̀ sí ká gbà yìí pé gbogbo ohun tí abájọ ń sọ tó bá ń takora wọn kó kálukú ó dúró kó mú ohun tí ọba gbọ́yé kò ní ìdí kí n tẹ́mi gbọ́yé nítorí pé òwò ṣe kí wọ́n á ní ìwọ̀ èsì àlùsùnà ẹ̀ ń bá ti gba ẹ̀sẹ̀ àlùsùnà náà nù ẹjẹ́ ìṣòro ọ̀fin gbogbo mùsùlùmí àlùsùnà kò pọ́sibù kẹyọ mùsùlùmí kan kó òun òkè ní àlùsùnà mùsùlùmí tó sọ pé òun èsì àlùsùnà ìtumọ̀ ẹ̀ ní pé òun èsì ọmọlẹ́yìn ànábì kọ̀dẹ̀ sí mùsùlùmí kan tó fẹ́ sọ pé òun èsì àlùsùnà àwa yìí náà là ń yọ wọn lànà sọ pé àwọn èsì àlùsùnà torí ìtumọ̀ àlùsùnà ni pé ẹ ti ń tẹ̀lé ìlànà ànábì nídìí Islam ìyẹn ni pé mo fẹ́ sí Islam mi ní tẹ̀lé ìlànà ẹnì kankan àfìlànà tí ànábì wa Muhammad sí kíni tọ́tọ̀ ẹni tó bá sọ pé kò rí bẹ́ẹ̀ òun tọ̀hún kì í ṣe mùsùlùmí ẹlòmíì sì lè wí bẹ́ẹ̀ sọ pé kọ̀mọ́ tí ń wí ni kí ló dé nítorí pé kì í ṣe ntọ́fẹ́ wí nù àwa tá a sẹ́ lọ́fẹ́ sọ pé òun ṣe ara wa àwa lọ́wọ́ rí sí àlùsùnà kò rí àlùsùnà yẹn síbi mọ́nà ájò àbí ìlànà ànábì gangan tẹ́wá lánàbì kọ́ yóò lóun fẹ́ràn ànábì tẹ́wá ní ṣe ń tẹ̀lé ànábì yóò lóun tẹ̀lé ànábì àmọ́ òun fẹ́ gbọ́ àlùsùnà láńgbèjì àlùsùnà tó lẹ̀ máa wá tá a kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ àbí tí ń bá jà ló ń wí ká máa ṣọ́ra láti máa kọ̀ndẹ́ẹ̀mù irú àwọn èèyàn bẹ́ẹ̀ ẹgbẹ́ mi sẹ́ wọ́n ní ìdí àlàyé ni wọ́n sì ní ìdí farabalẹ̀ wọ́n sì ní ìdí irú àyè wo àti irú ọ̀rọ̀ wo ló yẹ kí èèyàn sì kíni irú àyè wo láti sọ irú ọ̀rọ̀ wo ló ṣe ká bá irú wọn sọ tá a bá ti sọ̀rọ̀ láyè tí ó yẹ ká sọ̀rọ̀ á gbé ọ̀rọ̀ sí àyè tí ó yẹ kó sì kíni kọ́ wa tá a bá ti sọ̀rọ̀ tí ò yẹ ká tí ẹni tá a bá sọ̀rọ̀ lápòjú ẹni yẹ kò tí ì máa kírun
làbá ń sọ fún yín pé ìbòjú ọ̀ranyàn ni kò sí ìmọ̀ kí ọ̀ràn ẹ sọ fún pé ọ̀gbọ́dọ̀ má gé ṣòkòtò rẹ̀ ibo lẹ ti á bẹ̀rẹ̀ o tá bá bẹ̀rẹ̀ nǹkan fáwọn èèyàn níbi tí ò ti yẹ ká bẹ̀rẹ̀ tá bá wọn sọ ọ̀rọ̀ tó yẹ ká bá wọn sọ àwa gangan láàmú ba iṣẹ́ Ọlọ́run jẹ́ láàmú da iṣẹ́ ìsìláàmù rú sọ àwọn yẹn gbogbo yẹn ẹ jẹ́ kí gbogbo oṣù kẹ́ni o ká sọ̀rọ̀ nípa rẹ̀ Ọlọ́run á wà pẹ̀lú wa o Ọlọ́run tó gbọ́ sọ́nà o Ọlọ́run yóò jẹ́ ká wà lọ ẹyọ kan ká jẹ́ ẹyọ kan yóò dẹ̀ bá ní gbé ìsìláàmù ga yóò dáàbò bò wá subhanaka Allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa ant wa nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.